lórí àmọ̀ràn nígbà tí náà ni ètò tẹ́ fẹ́ràn tá ti máa ń gbé àwọn bàbá àwọn màmá tí wọ́n ti ṣe iṣẹ́ gidi nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò yálà olórin ni o yálà olórí ìtàgé ni o yálà onílù ni o níbi tẹ̀ ń gbádùn wọn báyìí mo ti wá wà níkanú ọ̀dọ̀ onílù báyìí àgbà onílù ni wọ́n àgbà onílù ni wọ́n gẹ́gẹ́ bẹ́yìn bàbá wa tẹ́ wà ní ìlú òyìnbó ṣe ń sọ pé àǹtí ìsàn kankan ń pa bàbá wa olóògbé Dr Orlando Owoh tẹ́ ń bẹ̀ wá tàdé ní pé kò rí bẹ́ẹ̀ àgbà náà ni bàbá àgbà olórin ni wọ́n kí ló dé àmọ́ ẹ ti fún wa ní àsìkò díẹ̀ láti fi wọ́wọ́ tọ́ bá wọn ṣiṣẹ́ tọ́ bá wọn lò gbà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ti wà pẹ̀lú kọ́nù bàbá wa báyìí tó jẹ́ pé ó nílùú ni wọ́n sí bàbá wa Dr Orlando Owoh ẹ wá nǹkan fìdílé torí ìtàn ilé ẹ gbọ́ nǹkan tẹ̀ gbọ́ rí ẹ gbọ́ lọ́pọ̀lọpọ̀ lẹ́ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́ mo ti wà pẹ̀lú bàbá wa báyìí àgbà nílùú ni bàbá dárúkọ wọn báyìí fún gbogbo àgbáláyé tán bàbá mi mo kì í sà. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o ọba tó jẹ́ pé òun nìkan lọ́pẹ́ tọ́ sí so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún mú kẹ́mi wọ́ wà ọpẹ́ ní fọlúkọ. kó lè gbó lẹ́nu ìdáná wọn olólùfẹ́ yín wà káàkiri o ẹ bá mi dárúkọ yín fún wọn. orúkọ tèmi ni Alhaji Musa Ayandele. ẹ ṣé bàbá kò ní bàjẹ́ ẹ jẹ́ ká mú pápá ok kó tó di pé bóyá máa tẹ̀síwájú bàbá ìlú yìí ó pọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín díẹ̀ ẹ bá mi kí àwọn ará alẹ́ ń gbé wọ́n káàbọ̀ sórí ètò kí fi lù kí wọ́n bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n káàbọ̀ sórí ètò ẹ ṣeun sá. atọkùnrin àtobìnrin ẹ káàbọ̀ sórí tẹlifíṣàn yìí èmi náà kí yín o Alhaji Musa Ayandele. eléré nìkan ló ń kọ́lé. bẹ́ẹ̀ni onílò kọ́lé àsìmọ́mẹ́nu débẹ̀ náà àmọ́mọ́dé abdul náà. nígbà tí bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí sọ pé ṣe ti débẹ̀ wọ́n láwọn ti débẹ̀ onílù yẹn ń kọ́ onílù gangan ni wọ́n ní kí wọ́n pè bẹ́ẹ̀ tí onílù ò lè dálùlù láì jẹ́ pé bóyá wọ́n gbá súnmẹ́ǹtì tí wọ́n ṣe gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ máa dùn kó máa rí mìíràn gidi. ni wọ́n wá ní ok bàbá yẹn wá ní onílù yẹn dà ó ní nígbà tó ń fún ní 150 yẹn ó sọ pé kinní kan bàbá yẹn èèlò ló fẹ́ gbà òun dẹ̀ fi 150 bẹ̀ mí pé 120 bẹ̀ mí pé kí wá mo ní mi lè lọ sí ibi iṣẹ́ àdéhùn ti wà láàrin àwọn ọmọ onílù pé iye báyìí ló gbọ́dọ̀ gbà wá ìtẹ́ máa fi 120 lọ mí mò ń bá iṣẹ́ jẹ́ fúnra mi nìyẹn kí n má sọ pé mò ń bá jẹ́ fáwọn ẹnìkan ok bàbá yẹn fún mi nọ́mbà ẹ nìyẹn ó dẹ̀ pé nọ́mbà mi hello is that Mr. Alhaji Musa Ayandele Ṣàwòròdẹ mo ní bẹ́ẹ̀ ni ṣé Ṣàwòròdẹ nìyẹn mo ní bẹ́ẹ̀ ni ṣé ṣú ọ̀pẹ yìí ni mo ní kò sí Ṣàwòròdẹ tí wọ́n ṣe nínú tíátà tí wọ́n ṣe nínú tíátà wọ́n jí gbé ní Ṣàwòròdẹ original wà fake wà so nígbà tí wọ́n sọ fún mi pé bàbá yẹn ní èèlò ni mo fẹ́ gbọ́ òun fẹ́ kí wá play fún bí báyìí mo ní máa gba 150 but torí pé ẹ ti pè late mo ti níṣẹ́ kan máa gba 200 bàbá yẹn ní ó da 200 tí mo dárúkọ yìí wọ́n á fún mi 250 pé òun fẹ́ kí gbélù mi sì kí dẹ̀ gbé mọ́tò mi sì kí máa bọ̀ mo dẹ̀ gbé kóbò mi sínú mọ́tò mi mo gbé ó dibẹ̀ nígbà mo débẹ̀ mo gbé kinní sílẹ̀ mo bá gbogbo wọn tí wọ́n ti set mo dẹ̀ tì èmi náà ti speaker mi bọ̀ mo dẹ̀ test bàbá yẹn ní ṣé mo mọ̀ bí wọ́n ṣe ń ka àwọn ológbòdò mo ní mo bẹ̀bẹ̀ sà ó ní kí n jọ nítorí Ọlọ́run ológbòdò yẹn lòun fẹ́ máa gbọ́ ní kò sí problem bàbá yìí fún mi ní 250 mi cash ó wá lọ́tí wo ni mo ní máa mu start ó dẹ̀ ra cartoon start kan ó gbé tì mí lẹ́gbẹ̀ẹ́ ó lóun fẹ́ máa gbọ́ kí lóyún máa dún ni
bí mo ti ń sẹ̀lù lọ́wọ́ tí mo ti ń kí bàbá yìí pé ológbòjò ní bàbá egúngún kò sẹ́nìkan tó ju bàbá egúngún tó ju ológbòjò lọ ológbòjò ìwọ ni bàbá wọn bẹ́ẹ̀ nìkan ṣe kọ́ńtà ìwọ ni bàbá wọn. wọ́n pè mí wọ́n ní kẹlù ẹ̀yin lẹ gbé wa débẹ̀ wọ́n ní kẹlù wọ́n ní kẹlù ẹ ṣé bàbá kò ní bàjẹ́. Alhaji ètò tẹ́ ń ṣe yìí èmi àti Láwálé producer mi à ń wúra wa àwa náà ń dìímú bẹ́ẹ̀ ṣe fún wa yìí à ń dìímú. ẹ ṣé bàbá ẹ jẹ́ àmà bá lọ so ẹ wá ní ẹ ṣe rẹ́kọ̀dì èmi máa fẹ́ bèèrè nípa rẹ́kọ̀dì kan tẹ́ ṣe pẹ̀lú mímọ̀ bẹ́ẹ̀ wà ń bẹ̀ èyí tí bàbá ní ọ̀nà alágbọ̀n ó lọ lórí rẹ́kọ̀dì yẹn títí dọ̀la ó sì wá bá mi sọ ṣẹ́ wà lára àwọn tọ́jọ́ ṣe nígbà tí pé báwo ni ìrìnàjò yẹn ṣe lọ tó di pé wọ́n mú wọn ẹ bá mi sọ. nígbà yẹn a múra pé a fẹ́ travel àwọn promoter yẹn ti wá wọ́n ti gba passport wa kódà gan visa wa la retí pé kó dé ló bá dijọ́ yẹn bí wọ́n ṣe gbogbo wa ṣàṣe pé wọ́n ní wọ́n wà kankan wọ́n ṣe kíní kankan èmi dẹ̀ ní láti kékeré mi bàbá mi fi nǹkan kan dẹ́rù bà mí ní ọ̀jẹ̀ jẹ́ kí n mú gbó èmi náà bá mú gbó. ìyẹn ní pé ẹ̀ bọ́ọ̀gà yín ṣe bẹ́ẹ̀ rárá. a gbọ́dọ̀ ó dìbúra láàrin àwọn bàbá wa wípé tó bá ti mú kíní wo lágbá àwa ní àwọn ẹni tó ya wèrè ńgbà yẹn. lóòótọ́. bẹ́ẹ̀ ni wèrè tí wọ́n wá ti sọ pé lágbájáyà yẹn ó ti ṣe mọ̀ pé ó ti dìbẹ̀rù sí wa lọ́kàn pé wọ́n ti níwà ya wèrè làbá dédé ẹ̀ èmi ò mú bẹ́ẹ̀ tí mo ń fa sìgá sinapu ni mo dẹ̀ máa mu kó tó dé pa máa lọ síbi eré tí wọ́n bá ti gbé tírèètì wọn sílẹ̀ tí wọ́n ti kó kíní yẹn bàbá àyàn wà ń bí o wà ọ̀ya bá mi ra sinapu ẹ̀ fún máa gé sinapu ẹ̀ ń bẹ̀ èmi náà máa gé sinapu mi nígbà tójú wọn bá ti ń lẹ́rìí yẹn ojú tèmi náà ti lẹ́rìí wá ojú wa ti jọ máa rí bákan náà so kò ní jẹ́ pé bóyá ojú àwọn kan lẹ́rìí ojú àwọn kan ò lẹ́rìí so gbogbo wa ti jọ máa di ṣáyó so aṣáájú wọn ṣàbẹ̀rẹ̀ kí yẹn jọ yẹn nígbà tí wọ́n ní àwọn ọmọ pa àwọn ọlọ́pàá ni wọ́n ṣàdéṣà wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ṣe gbogbo nǹkan kan bẹ̀ set up ni bàbá yìí wájú ọlọ́run àti èèyàn igbó tó mu yẹn tọ́lá ń dò bá mu gbó tán nìsí tébí bá ń pa èmi tí mò ń lùlù fún kọ́ má tó wá pè mí wọ́n á ní kí wọ́n lọ fi mọ́tò gbé mi wá torí kò trust àwọn ìyàwó ẹ̀ àjọ jẹ oúnjẹ tí ọba rí mi á ní àwọn ti fògùn sóúnjẹ yẹn wọn lè lọ gbáyàn wá. lóòótọ́ bẹ́ẹ̀ ni níbi tó náìsì dé òun eléré ọ̀gá eléré tí mo rí tó bá ọmọ eléré ẹ̀ jẹun pọ̀ nìyẹn ní nàìjíríà yìí mi ì sọ tòkè òkun tá a bá dókè òkun àwọn kan náà ń ṣe o à á débẹ̀ ní nàìjíríà yìí tí Orlando bá fẹ́ jẹun nínú ilé ẹ tuntun gbọ́ lẹ́ẹ̀kan sí o. àwọn ará ilé náà ń gbọ́ yín káàkiri. wàá pè mí ó máa di kò sí fóònù gbà yẹn á ní kí driver òun fine boy là ń pe driver yẹn á ní kí fine boy lọ pé àyàn Musa Àyànlọ́lá onílù tèmi ló máa ń pè mí màá láyẹn délé mu á ní bóun ṣe máa gbé ẹ nìyẹn èyí orúkọ tẹ́mi fún ẹ nìyẹn bàbá ẹ ló fún ẹ lórúkọ yẹn torí ó láì kíkọ́ máa bú bàbá èèyàn bàbá ẹ yàrá yẹ ẹ so bá a ṣe àjọ tí n bá ti dé àyàn ṣọwọ́ bá ti ṣọwọ́ tí mo ti ń jẹun yá ni ṣé kò sí nǹkan kan máa ní kò sí nǹkan kan wà bá àwọn obìnrin yóò bẹ wọn yìí dùn nǹkan kan àwọn obìnrin yẹn máa rẹ́rìn pé so nígbà tí wọ́n ṣàdéjọ́ yẹn ìyàwó ẹ̀ kan wà mú ìbátú là ń pè mú ìbátú yẹn pupa báyìí mú ìbátú yẹn máa ń ta àwọn igbó yẹn fún àwọn ẹlòmíì àtàwọn ọmọ eléré tó wá ń ra wọn gbogbo nǹkan tí wọ́n sọ yẹn kò ní nǹkan yẹn nínú ilé wọ́n set up torí pé à ń lọ sí travel torí pé wọ́n ti ṣe rẹ́kọ̀dù ẹ mọ̀ pé a ṣe délégiwá délégiwá yẹn ló fa wàhálà o délégiwá tó kì í gbà yẹn pé kí ló dé tí wọ́n pa máa yìí kíní kankankan òun ni àwọn ìjọba rí ń gbà yẹn o torí ọmọ ìdè làwọn àwọn ọmọ kankan o kẹ máa rò pé bóyá ọmọ kankan pa o so wọ́n ṣàgbé lọ gbogbo àwa band boys sọ jẹ́ pé ibi tá a ti ń jẹun nìyẹn a lè lọ bẹ̀ mọ́ ó wá dín pàǹkáàkiri. ṣé lè lọ ti wá gbé wọn gbà yẹn. ilé ni wọ́n ti wá gbé ní Karimo Oyelade Múlẹ́rọ̀ bus stop
ìyànà pàjá ẹ ti mọ̀ bẹ́ẹ̀ so inú ilé ẹ̀ agbọ́n yìí torí ẹ̀ ni mo ṣe gbin àgbọn sínú ilé mi ó dẹ̀ ní ọ̀gẹ̀dẹ̀ báyìí náà ìdí ọ̀gẹ̀dẹ̀ yẹn ló mú ẹ wà tọ́rọ máa ń bọ̀ ọ̀gùn bẹ́ẹ̀ ni tó believe lé lórí nìyẹn Orlando jẹ́ yẹn kan tó nice bí wọ́n ṣe gbé lọ nìyẹn ìgbà tó wá dé. ó lò tó bí oṣù mẹ́fà mọ́ nǹkan tó fi lọ́ngbà yẹn. ṣẹ́dẹ̀ mọ̀ ọmọ tó àwa tá jẹ́ pé ìwọ̀nba ohun tá ń tí ń rí jẹ náà ni àríbì kan jẹ mọ́ láti tún máa wábò mí láti tún tẹ̀sẹ̀ bọ̀ ni. So gbogbo ìgbà yẹn ló ń di pé a lọ ṣe rẹ́kọ̀dù pẹ̀lú àwọn ẹlòmíì káàkiri so ó ṣáàdé ìgbà tó dé àwọ studio straight ni lẹ́sẹ̀kẹsẹ̀ orin ń bẹ lórí ẹ̀ Orlando kì í wòwe èyí tó jẹ́ pé tẹ bá lọ rí arrangement ọ̀gá eléré mi wọ́n á kọ síbẹ̀ wípé òun ló kọ o but òun kọ́ ló kọ Orlando orin ẹyọ kan tí mo lè sọ pé òun kọ́ ló ní orin tẹ bá ti ń gbọ́ ó ṣeré yèmúnú ó ṣeré yèrè ní àwọn orin Ìgbò yẹn ó máa ń lọ sílé ẹmu èmi pẹ̀lú ẹ̀yìn àjọ lọ sílé ẹmu á lọ mẹ́mu ẹmu la máa mú un Orlando lè mú bí tó bá máa fi mú bí àgọ́ méjì ẹ wàá gbé bí ni o torí yóò gbẹ̀nẹ̀ pátápátá àyàn ṣé mo ti gbẹ̀nẹ̀ ni ẹ̀ máa lẹ́ ti gbẹ̀nẹ̀ bàbá wọ́n dẹ̀ máa gbé kó bẹ́ẹ̀ ni ẹmu tó bá délé ẹmu yẹn iṣẹ́ tó fẹ́ ṣe nílé ẹmu yẹn ká tó bẹ̀rẹ̀ sí mẹ́mu ó ti sọ fẹ́ni yẹn pé tí nǹkan bá ń lọ báyìí orin wo ni wọ́n lè kọ sí ẹ mọ̀ pé àwọn ọmọ ẹlẹ́mu yẹn nígbà tó dẹ̀ jẹ́ pé Ìgbò ni wọ́n á ti fún lórin yẹn orin tí wọ́n bá ti fún yẹn ọwọ́ kan náà wàá fi ṣe rẹ́kọ̀dù ló fi máa ń kọrin Ìgbò sí. bó ṣe ibi tó ti ń gbà wá nìyẹn. ibi tó ti ń gborin nìyẹn. lẹ fi wá wọ studio tó sọ̀rọ̀ nípa ìrírí tó. nígbà tá a wá dé studio yẹn ọ̀gá nírí àti ẹni tó ń bá ní problem òun ò ní problem pẹ̀lú ẹ̀ ó ṣe máa sọ nìyẹn ẹni tó ń bá ní problem òun ò ní problem pẹ̀lú ẹ̀ ta ni aláyàn ni tí n bá ti ń wí ọmọ awí tiẹ̀ ni bàtà débẹ̀ ó ní tí ní kó gbogbo wọn jókòó àkọ́kọ́ jókòó báyìí àríyáàsì kì í sáà sọ pé àríyáàsì bíi 30 minutes ojú tójú mi rí lálágbọ́n ó ní ká má lùlù ẹ má lùlù aago nìkan ni kó máa tó aago yẹn ṣáà ń lọ ṣé wọ́n ti stop aago yẹn ṣáà ń lọ nígbà táago yẹn ń lọ ó ní ohun tójú mi rí lálágbọ́n bí mo délé máa rò nílé ẹnu ò gbá ròyìn lálágbọ́n òun náà ni ó gbéjì tẹ̀ yóò mú látòkè ní ìka méjì yìí lọ́ máa fi kọ́kọ́ control náà tó bá control tó máa parí ẹ̀ lẹ́lẹ́kẹta èmi gbọ́dọ̀ dá lóhùn pé green gbì èmi máa sọ fún oníkóńgà pé kélé yẹn tí ó ti lọ yẹn nígbà tó ní báàkì mi bá máa lu máa ṣe kón èmi ó máa dá lóhùn bí ni bẹ́ẹ̀ ni ẹnu ọ̀gbá ròyìn lálápọn ọlọ́pàá abeg sir.